ẹjẹ́ yóò gbà nábì lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. imamu qawlu fil qalbi tibu. mo fẹ́ kí ẹ̀yin náà mo fẹ́ sọ̀rọ̀ ajẹ́tùmọ̀ bí ẹ ṣáàjòkó ti ẹ̀ tẹ̀ náà ròyìn ẹ̀ ṣe fún ilé tẹ̀ ní ọlọ́jẹ́ soríire. àmín. ṣé ẹgbà pẹ́ sórí àbẹ́gbà tẹ bá gba ìdákẹ́nu yín báwọn. ṣé tún fún yín lọ́kàn sí ẹ̀ lálùbáríkà. ṣé ìjẹ́ gbádùn bẹ́ẹ̀ ní jẹ́ gbádùn nísìnyí àbí ó ti dán ọba àwọn tí lọ́ọ̀jẹ́ agbádùn mọ́tò sọ nǹkan míì mọ́ ìwọ tó ń kanra níbi tọ́ba lọ mọ́kà kí wá lọ kàn wọ́n tí ọtí báyìí lọ mọ́kà àpamọ́ra ni. bàbá ibi tí mo bọ́rọ̀ dé mo ń àdírẹ́sì inú ilé lọ́wọ́ lẹ dé. àwọn ọdẹ mẹ́ta wá dé bàbá wa àgbà ní Gàmbàrí bàbá Jánẹ́sì ẹ wá rí góòlù mẹ́ta ńlẹ̀ẹ́lẹ̀ kí ló yẹ kí wọ́n ṣe fún mẹ́tẹ̀ẹ̀ta ẹ dá mi lóhùn kó gbé lọ́kọ̀ọ̀kan àbí àwọn awòrán wọn báyìí àwọn méjì wá pera wọn sẹ́yìn pé ọmọdé ò bá pín góòlù lọ jí ara ẹ̀ńsẹ́ ká pa á. wọ́n rán ọmọ náà lóúnjẹ ọmọ náà débi tí ó ti ránjẹ ó ní kí làwọn àgbàlagbà ó fi góòlù ṣe òun náà ránjẹ tá bàbá aláyé ó fi májèlé sí i. mẹ́kẹ́ gbọ́ mi yé wọ́n gbé góòlù délé báyìí ọmọ gbóúnjẹ dé báyìí wọ́n kàn ta ní ìbọn ni òun bá rẹ́rìn-ín tiẹ̀ pé àfàìjẹ́lẹ̀ fi ní kú ní ẹ bá ló dáa ẹjẹ ajẹun ká tó pín góòlù àwọn náà jẹun tán ni ẹ bá kú dànù góòlù wà rẹ ni pé òfò sera rẹ wá sí àkọ́kọ́ mi ẹ̀yin tí bàbá bí ẹ má jọ fò sẹ́nu lé wá sí àkọ́kọ́ nù tẹ́ ẹ bá gbọ́ wá sí sẹ́ràn tí òjò bàbá yín ò lè bá yín sọ̀rọ̀ o ìran tí wọ́n ti sórí ibú o ẹ má lọ fọ̀rọ̀ lọ tí ò ní ràn o. ẹ lọ ṣera yín lọ́kàn division of labour bàbá ṣe tó pọ̀ kalẹ̀ òun ni ẹ máa mójútó kò tí ì kan yín gbàdógójì èrò wájà ẹ má para yín o ṣé wọ́n gbọ́ yé. kùnú jàmí àwọn. àwọn ò lè tàn yín because ara yín là wà yìí a sì fẹ́ kẹ́ máa dá a lọ ni àwọn àkọ́bí ní kó tó kàn yín gbogbo mo wá gbọ́ mo wá fóònù mo fẹ́ tí kọ́ ẹlòmíì tí ó sọ̀rọ̀ ìrìn bàbá rẹ̀ ò lálùbáríkà o. ẹ dira yín mú ẹ sì jẹ́ ń kọjú sí ilé kéwù ni ilé ni ilé mọ́sálásí ni kódà ipò ogun 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 ogun. ogun 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 sọrí nísìnyí kò sí nípa àtọkẹrẹ ọdẹ bẹ́ẹ̀tì yín bí kálukú ó sì ga lókù ẹ kà kún wọn tí wọn bá bí alẹ imam alẹ dèèyàn láyé bí tẹ́ẹ̀tì nísìnyí nù sẹ́ẹ̀rẹ́ ogun tí wọn bá ti pín ká ni mo jọ yẹn lójú tí wọn bá ti lè pín ọ rí i pé eléyìí ò sí sáìsì mi máa ọmọ dànù ni lọ́pìlẹ̀ ayé tiẹ̀ kọ́ ju ogun lọ ṣé wọ́n gbọ́ yé. mọ́nàkáì ẹ yá ilé ìlú mọ́mọ́ Ọ̀fà kú o mo bìrì ara mi débi pé mo tú ayé dágbé. mo ti tó yẹn lù pa oyè wa kẹ́kùn mi rògùn ni èmi gan ti tó kóńdó kí bàbá mi ó tó lọ fáàkì lẹ́gbọ́n ẹ má fọ̀rọ̀ lọ yẹn wọ́n máa dẹ́ síra yín ní òwèrè làwọn èèyàn o torí wọn ò gbà tí bàbá wọn fẹ́ bẹ̀yìn wọn jẹ́ ni ẹ má fọ̀rọ̀ làwọn wèrè yẹn ẹ fọ̀rọ̀ làwọn olódodo tí ó ẹ káì ẹ sì káì torí lọ́wọ́lọ́wọ́ báyìí embryo ni ẹ má jẹ́ fọ́ yín lórí o
bẹ́ẹ̀ sì fún yín lóògùn ẹ má gbóògùn lò májèlé ló fún yín o ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ wá sí. كونوا جميعا يا بني إذا ترى خطبوا ولا تتفرقوا أحدا. sẹ́ràn tó kúnlẹ̀ láwọn ìyá yìí ẹ má jẹ́ wọn bínú wọgbó lọ níbi tí ọmọ bá ti ń jà ìyá ló ṣe àgbákò wà á fara hùn ẹ̀ṣẹ̀ tí bàbá ó ṣẹ̀ ẹ má jẹ́ wọn jìyà rẹ̀. bàbá ń tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ jẹlẹ̀ mọ́ fẹ́ jẹ́ sọ fún yín lónìí ọmọ ìyá mi ni èyí dókítà dà èyí tán bí lè ní bẹ́ẹ̀ ṣe ń wo ìyá kan ló bí àbá òun tún lẹ́gbẹ̀ẹ́ kan wájú ìyá kan ló bí àbá ń fa náà kan bá lọ kọ ókọ̀ kan ókọ̀ òfò nífa ní bá kọ́ àbúrò mi sí ó bá di sẹkítẹ́rìàtì labadéwájú ìjọba bọ̀dá yín nù ẹ má bá dún oyè bó sì mọ ìtinú rẹ gbọ̀nsẹ̀ nù ẹbẹ̀ ṣe jòkó yìí olúwa ní abẹ́ sí èrè àṣetẹ̀ ní àwa ṣe ní ilé bàbá yín ò ní tò tí ìbá ṣe pé agbára wa mú sáàrì ọ̀ ìdẹ̀yẹ lò mọ́. ó kọ ṣẹgbọ́ ó kọ tí mo mọ̀ sí rárá orí atákò mo wà yìí èmi ló ṣẹlẹ̀ sí. táwọn ọlọ́tà ẹ̀ka iṣẹ́ ẹ̀ka táwọn ọlọ́tà sì kúnnú ìlú. كونوا جميعا يا بني. bàbá sọ̀rọ̀ àti lọ́jọ́ kọ́ yìí nísìn síbẹ̀ kọ́ ni gbogbo alibárì sí ìjẹ́ bá ṣàdìgbẹ̀ inú lẹ́yìn dùn ni mo bẹ̀ yín ọmọ bàbá ohun tá a fi tà níbi ìka tó wọlé ẹ̀ ní sí àgbákò rẹ̀. àmín. ẹ fẹ́ràn àwọn ẹ̀sà mi. àmín. wá sí àkọ́kọ́ nù bàbá nígbà tí wọ́n á pààyàn tó ná fún májèlé jẹ sọrí wà ọmọ tó wọ́ sọ púpà yìí àtiwọ́ tó fi kíní kọ́rùn àtiwọ́ tó wọ́ gírìn òun wù ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta látàárọ̀ inú mi ò sì dùn sí i báwọn. òun bá jà ẹ má ṣe àdìgbọ̀n ẹ dúró bẹ́ẹ̀ ṣe dúró ẹ ní sùn léèyàn lọ́rùn ó léwu o ta ní tiwọn ẹ ti ń tiẹ̀ látẹ̀yìn ẹ bá sọ̀rọ̀ kí lọ jẹ yó ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ fẹ́ gùn mọ́lẹ̀ bí nísìn ọ̀ ń sáré wájú bọ̀ lọ dúró dásìkò rẹ̀ kéèkàn ọ̀. tọ́ ọ bá sáré débì alẹ́ ni ọ padà pé kéèkàn ọ̀ lọ dúró bí àyè rẹ̀ náà àwa náà ti dúró lẹ́yìn àgbo ní ká tó dánmọ́ ojú àgbo lọ́lọ́ kádàrá tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ mọ́ sáré dé kádàrá mi ọlọ́ọ̀ tí ì fún ọ lẹ́yìn. àwọn tí yóò bá níbi òsínbì ni. sallallahu alayhi wa sallam. èyí tó wá wà lẹ́ẹ̀ tí ò rẹ́ni gbé mọ́ jẹ́mọ́ ẹ̀ ní kínú ìran ni ò rẹ́ni gbé mọ́ èyí fẹ́ gbé ó kú tọ́hún fẹ́ gbé ó kú. ìtàn tẹ́ ẹ̀ wá gbọ́ rí ẹjẹ́ ń sọ ẹ̀kọ́ ẹ má wo mẹ́rin bàbá ìyá kan ló fẹ́ kó wá lájẹ́ sẹ́pẹ́ ń dápè àbí mo dápè ni èmi ò lè dápè ń ṣe wá dápè. ومن أراد صاحبا فالله يكفيه. ta ló fẹ́ sáré tó dàbí Ọlọ́run wọ́n béèrè kẹta ní lọ́wọ́ rẹ̀ ó wá fẹ́ kú wá gbé ẹyẹ kalẹ̀ ó lẹ́yìn mẹ́ta ẹ máa jà sí ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ fẹ́ yẹ́lẹ̀ fún yín ẹ̀gbọ́n ló kọ́ ọ náwó ó ní ń jẹyẹ tí máa fún ọ bó lọ́sìn máa lò ó ní tèmi àtìyẹn bá jà ń wà padànù ó lọ dájú ọ lè lò ọ lè lò ìwọ tí mo bí lé ńkọ́ ó ní tí n bá tọrọ owó àbò oúnjẹ tí èèyàn fún mi ń wà pàdánù oníwọ náà dájú ó dà ìwọ ńkọ́ akérèkòrò ó náà méjèèjì ògbọ́n ó lò ní tòun téèyàn méjì tó fẹ́ rárá wọn bá ń jà ó wà pàkàtì kan lọ́rùn ó kọ̀ wọn òfin ní hàn ẹ má jẹ́ wọn tì í lura yín àwọn èèyàn lóyún wọn fẹ́ ṣe òfò. sáàsì rí tó wà lọ́kàn wọn gbogbo ẹ̀dá tí máa ń pé ìmáàmù yín àjẹ bólú ọkàn fẹ́ sórí ibú ni déédéé ibi tó dáa fún ọ tá a fi ọ síhùn sí wọn náà dáa tán ayé jayé lọ ni
ajura wa lọ ni bó ṣe wà nù déédéé bí tá a fi ọjọ́ kọ́ kóyàn lóde ọjọ́ kan la rán ọ lọ́tọ̀ ọba lẹ̀ jẹ́ ẹ̀ẹ̀kan péré tá a rán ọ láti rán ọ mọ́ àti mọ̀ pé lórí ibú ni ọ. sọ bó ṣe rí nìyẹn ẹ má jẹ́ kòkò bànújẹ́ fún yín wá sí sókí bàbá máa dán tiẹ̀ kí ni tí náà lóra yẹn fún ìmìlẹ̀ fẹ́ máa jà sí bàbá tí a sọ́ọ́sọ́ tí wọ́n rí mú tó fi lọ bọ́lọ̀ ẹ mọ̀ tí wọ́n tara yín ta bàbá lọ́fà. ẹrù tó lé ní bàbá àdéjọ jimá kan sí wọn ní útúbà ya mo ní sáàlọ ké útúbà ni wọn lá lọ wọn á sọ lórí àga ọmọ tó jí mi wá wù yá ọsẹ láyọ wá jí mi ó ní ọtí útúbà tó ní kí lẹ ń sọ yìí very hot seat very very hot indeed tá a bá wọ tá a wé láwà nílẹ̀ ń wú àbí èèyàn ń tá a bá jí ìdẹ̀rùn. bàbá àgbà ẹni tí ó sunkún kì í jẹ́ kó lókùnrin ó gbádùn ó pọ̀ níbi tá a gùn. ẹ ti farabalẹ̀ tẹ́lẹ̀ ìwọ lọmọ tó dálẹ̀ ń bẹ̀ kò ní mọ́sọ̀ tèmi táwọn ń sọ̀tàn. bàbá ẹ̀kejì tí wọ́n á ní pa wá lẹ́kún njọ́tà nẹ́bí ikú àǹfààní wà láàyè ó ní kì í sẹ́kù ànẹ́bì ní pàmì. lábùkí lìkìlì fàkàdì tó. wọ́n ní jùkú àfáwọn ní jọ́s ó ní kì í sẹ́ ànẹ́bì tí ì rí mọ́ ní pàmì lẹ́kùn bàbá sàláàtì. wàlákìlì harijin bàdàhù kànà àtìyà. ó ní tó gbẹ́sẹ̀ létí ó dogun ní pàmì lẹ́kùn. àwọn sàhábà wọn ò wojú ara wọn rí àti wọn ètì ara wọn. ànẹ́bì kú tẹ́lẹ̀ tó rí sẹ́nu wọn ṣe. wọ́n ní wọ́n pa Usmanu ṣé kèfèrí ló pa njọ́ tẹ pa sí ìdíyàlì ṣé kèfèrí ló pa ni kí ni wọ́n ń jà sí àpótí náà ni. Hasan àti Hussein wọn ò fọ́rọ̀ rí kù èyí tí wọ́n bẹ́ nídà àtẹ̀tẹ̀ fún ní poison wọ́n fún ìyàwó ẹ̀ pé lọ fún ọkọ rẹ̀ lóògùn jẹ ó jẹ́ first lady ó sì pa tán ó wá fún lọ́rùn tó kú kí ni wọ́n fi pò ó pè. Balikisu tẹ́ ń wo òun àti ọkùnrin kan nẹ́jọ dún ipò torí Balikisu ìsí ìyàjì ní ìyà ni èèyàn ní àlìjẹ̀nú ni. bàbá rẹ̀ sí ọlá fá ó ní mo ti fẹ́ yẹn lójú àmì ẹ lọ mú àlìjẹ̀nú wá kí n fẹ́ ó wá fọ́ àlìjẹ̀nú lórí Balikisu yẹn láti dodo sísàlẹ̀ rẹ̀ àsán ẹrun ni òun ló kọ́kọ́ lo kíni pàwọ́dà tẹ́lẹ̀ fárun gbọ̀n kíni rẹ̀ òun ló kọ́kọ́ lò ẹ ṣe fi pàwọ́dà ẹ̀ òun ló kọ́kọ́ lò láti fi gbé ẹsẹ̀ rẹ̀ kúrò kí ni sase yẹn ẹsẹ̀ ìgbín ló wà mẹ́. ẹ tó bá bá dún oyè ọkùnrin tó bá dún oyè àwọn fàáfà ó níyàn ó náà ní olódà ó ní yóò sì kú lónìí ló bá lọ bá ó wá lọ bọ́kùnrin tó bá dún oyè ó ní mo gbà kó lóye òní ọba mo fẹ́ fẹ́ ọ jájọ́ mọ́ sí àga rẹ̀ ó wá ti ro ọtí mọ̀rò ó bá gbé fún un ní ká tó súnmọ́ ara wa dà yìí jẹ ó bàbá ó mú nǹkan tán báyìí ó kàn gé orí márùn yẹn ni ó wá gbé sẹ́nu ọ̀nà ààfin òru ló fi rẹ́ wá àárọ̀ náà fi túfọ̀ kí náà fi pò ó pé ẹjẹ́ máa lé ayé yín lọ náà. nísìnyí àkàn ti kú ara mo ti sọ kẹ́ tó dé bàbá ẹ máa tó kú ara láì ṣe ń pa wọ́n sì máa pín owó ribiribi gbogbo àgbà agbẹ́rẹ́gbà wọ́n kẹ́kọ̀ọ́ fún tí wọ́n jókòó ni àkàn bàbá ni ẹ ń jẹ bàbá ni ẹ ń jẹ irú bàbá ìmáàmù lẹ́nìkan tó sùn ta kò wá rẹ́ni jí ọmọ kí òré wá sùn ta ó sùn wọlé kò jí àfà ó ní wọn ló kọ fún wèrè ẹ. ìdá máa ta mìsílì máa ta ṣàkàṣàn. yàmútù bímọ òtí kàlíkùn kàfíró. ọlọ́ọ̀sì wọlé sùn ọ̀jí mi irú mi ti báyìí kú ọmọ yẹn tó ti kú ni bá a ti dákẹ́ wọ́ọ́rọ́ ẹ̀ ẹ̀yìn mọ̀ yẹn tó ti kú ni. mo lọ́dọ̀ àbájọ kan mo débí ní 6:30 dájí bàbá ní kí wá ọ̀rọ̀ kan bẹ̀ kí wá ní sẹ́. a bá fẹ́ lọ tọrọ ọmọ níbì kan a wọ sọ báyìí bí ìdádógó báyìí
ó lápò tó pọ̀ ṣé báyìí ní òní àlọ́ tọrọ wọn ní bẹ́ẹ̀ ni bá tọ́ ọgbà pé yìí ẹgbà 100,000 ẹ fún olóbìn ilé wọn wọn tọ́ bọ̀ mí ẹgbà ọlọ́kùnrin ilé eléyìí owó gbá tẹ́ rà wọn wá ń wọ gbogbo àpò àwọn akówó bẹ̀ tán nǹkan lómi ò tún máa bọ̀ kó mọ́ wọn wálé sí. wa anta tamutu wahdaka laysa yadri bima utikala. àwọn èèyàn ògbọ́n bàbá owó tí ń wọlé lọ́dọ̀ wa ní ń wò wọn ò mọ tí wọ́n ń gbà látẹ̀yìn kúlé. àwọn adigun fún àtẹ̀sùnkún èyí máa tí ó wà tẹ̀rù pé bá àdúrà wá yóò kàn ṣubú ni mo kú ó dà máa kú déédéé ń ta padà kó fún un yóò ìṣẹ̀lú kẹ́ ń lọ lẹ́nu yìí máa rìn bí kẹ́kẹ́rẹ́ àgọ́. wa anta tamutu wahdaka laysa yadri. gbogbo bá ṣe sọ lẹ́nu yìí ìyà àwọn èèyàn ní ń jẹ wá ìyà àwọn tá a kú abẹ́ ní ń jẹ wá káwọn lẹ́nu tá a jẹ táwọn ọmọ Ọlọ́run ti ṣe é àwọn tí ń dáràn tí ń bímọ ẹjọ́ tí sàwọn àlàfẹ́yàwó wọn kọ́ àwa sì láàkó àwa làáràgbò ìyàwó yín bímọ ní kó máa jèlú bọ́ọ̀sù gidi èmi gan rí jẹ ẹ̀yin ọ̀daràn tẹ̀ wá lábẹ́ wa. wa anta tamutu wahdaka laysa yadri bima utikala sagiru wal kabiru. ṣé ń gbọ́ yé tí ń mọ̀nà wá sí yadé bẹ́ẹ̀ táwọn ọmọ yẹran súná tí màmá pa ṣáṣùwárọ̀ ọmọ ọ̀dọ̀ a máa ṣe jọ̀gá wọn lọ òun tí ń bímọ sí yàn lọ́rùn oṣooṣù ní wọn bímọ kò wá ní jíwọ̀ ọ̀gá náà ráyè mójútó ayé tiẹ̀ mọ́ àwa ará ayé aláyé fá tí bá ṣe pa arọ́jú tọ́ ọmọ wa àfẹ́ rí ẹ tọ̀ torí wàhálà àti tẹ̀ ń kó bọ̀ àlọ́rùn ẹ̀yin mọ iye tí wọ́n bá àbá lóru ẹ mọ iye fóònù ni ọmọ yóò rówó sùkúù sàn ń lẹ gbọ́n èyí tẹ̀yìn sọ lẹ́ẹ̀kan yẹn ìkan wá sojú mi ń ní dákọ̀ ẹ̀ nínú ẹ̀ ẹnìkan wá gba iṣẹ́ ó wá fún bàbá pé ká sọ̀rí kọ́ọ̀lù mi ó ní mo rí lágbájá ó ní orí kọ́ọ̀lù ẹ mú fóònù kejì wá mo mọ̀ pé ọ́fíìsì wọn nísìnyí èmi torí pé ń wáṣẹ́ fún yàn àgbáyọ màmí tí ò ríṣẹ́ mo fi ẹlẹ̀ fọ́lọ̀ ni mo fi ẹlẹ̀ fọ́lọ̀ ẹgbọ́n tó wí mo kàn di ẹlẹ́sẹ̀ méjèèjì mo ni àwọn tó wà ń bẹ̀ ń bẹ̀ láàrin mo wá gbọ́n lọ́rùn ẹ̀sẹ̀ bàbá ẹ dákun èyí tó sojú mi lágbà ẹ̀rù ń bà mí wa anta tamutu. ẹwọ ẹ̀gbin tí ń jẹ torí ayé ọmọ ọlọ́mọ èyí lẹ́wà lẹ́ẹ̀ máa ṣẹnu yẹ́kẹ̀yẹ́kẹ́ èyí máa ti ń gbowó lọ wa ni ẹ lè mọ tẹ bá mọ ní tọrọ kẹrí bí wa. wahdaka laysa yadri. ó ní wọ́n ọmọ kí ó tọ̀ jí mi ọ̀rí pọ̀ ọ̀gbọ́n tí wọ́n bá ilé kú ọ dákú ni. bima utikala. èmi tọ̀ jí ayé rẹ̀ ọrùn mi ló wà. sagiru wal kabiru. wá sí kejì nù ẹ̀dá tí o bá ti dáa fún un má fẹnu gún ẹni ó ga o àléébù ẹni ó ga lẹ̀ máa rí. tukasiru anihum. ọ̀ sì lè ṣe bí wọn. bàbá wọn dá Musa lẹ́bi. ṣe gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lánàá wọn náà ti wá Ọ̀fà lóru nítorí ọ̀rọ̀ kékeré kan ẹ ti rántí ọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún bàbá sì dé ọ̀dọ̀ mi ní 9:30 òru níbi ẹnìkan tó fara káàsá ó wá jọ mọ Ọ̀fà bàbá ní tó ẹ̀yin lẹ́yìn ọjọ́ ẹ̀ ìkápá yín lè yẹn wà nítorí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ tí ì ṣe tiẹ̀ kí lè yàn lè rí ní 9:30 alẹ́ kó tó dọ́fà. ẹni tí ń fà ló lè mọ̀ pé ń wọ̀ èmi ibú dírẹ́fà mi tó wá já kòtò mímí náà wà ń jà sí ohun tí ẹ̀ máa wà tó máa ń sàṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́jẹ̀ ń dáràn táyà torí kí ni ẹ̀yin tí ẹ̀ ga nǹkan kọ kínní kan ẹ̀ wá ń fún ẹ lésì ẹni tó kọ nǹkan ọmọ ta ni ẹni tí ń bè bù sọmọ rú wa ni ta ló bí ọmọ kókó ọmọ èrú wa. ọmọ ta ni ń bọ̀ ohun tó kó ń bẹ bàbá rẹ̀ ò dáàrin wa rí ẹ mọ tó jẹ mọ̀ pé ọmọ yẹn kékeré ni
èèyàn ńlá ò ní bí ẹnìkan kó fẹnu gún ẹni tó ga ọmọ nobody tẹ bá ti lẹni tí ń jà lójú agbo tí ń fasọ ya bàbá rẹ ò lásọ nìkànnì wọn ò bí nílé aláṣọ ní fi ń fasọ ya ẹnì kan sì máa ń fèsì ẹ fẹ́ kẹrin kó lọ́gbọ́n nù ẹ jẹ́ kó rà síbẹ̀ ntòkọ ẹ jẹ́ kó rà síbẹ̀ ẹ fẹ́ promote wèrè ẹ yẹn sọ kìnnì kan ẹnìkan ní kèfèrí gbàrà tó ti kọ́ mo ti rí èmi ò bá wọlé ni mo bá sunkún ni tó bá mẹni tó fẹnu gún ni kò ní ṣe tó ṣe ilẹ̀ wa bẹ̀rẹ̀ wá fa wàhálà ẹlẹ́kẹ̀ẹ́ tí ń jáde rẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ tọ́jú èèyàn báyìí tẹ́ ẹ fún ikú ní bíráìbù yóò pa á básìkò rẹ bá ti lé tó èmi tẹ̀mí jòkó yìí èmi wọ́n ti túfọ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹni tí ò kí mi rí ẹ lọ sẹ́yìn lẹ́yìn sọ̀rọ̀ wa ni èmi ni ẹ lọ́nà èmi ni èmi náà nu ọ sọ wọn lè duplicate omi ó ní ọlọ́run n wá pa fóònù tí mo fi dé because wọ́n ti da ọpọlọ fámìlì mi rú àbí wọn kò ní sọ ní ẹ dákun ìwé tẹnìkan kà tó ìdọ̀gá iléeṣẹ́ lẹ́nìkan kà tí fi ń sakọ̀wé olóbìnrin lé. ṣe wà mẹ́ nígbà tí a po bàbá nínú pọ̀ tán bàbá wa kọ ẹ̀ bá wọn nìkan máa pẹ́ nísìnyí ń gbọ́ sẹ́yìn lẹ́ ń sọ̀rọ̀ mo lé mi ni bàbá ẹ̀yin náà tún ní àbí máa bọ̀ lábújá ni. Tí wàá ṣe gbogbo ẹ̀ gbà tí ò tá tún kò sáà lọ ni. àsìkò bàbá ti pé ikú lè mẹ́rin nǹkan mú lọ́wọ́ ni wọ́n kú bí aṣọ wọn wà àṣìyàn mọye èèyàn ńlá tí wọn ò rí sí wọn ti ẹ̀rọ kùrẹ̀ pẹ̀lú pé wọ́n sì. ọjọ́ orí bàbá làwọn 70 bàbá lọ ayé láti kékeré tí ẹ gbádùn ẹ̀ kábíyèsí àná tó gbèsè lọ́fà ọlọ́nìpẹ̀kún 75 làwọn náà lò bí wọ́n ti wọ́n múra wọ́n á lọ bàbá yìí mo fẹ́ kú nìyẹn ó nílé mọ́mù èyí tí òun bá lọ ni àmọ́ ìgbọ́dọ̀ banújẹ́ mo gbádùn ayé gbáà mo ní bàbá wọn lọ́mọ 20 years làwọn kọ́lé pàtó ìpè 22 years láti kọ́lé bíi 15 pé kí n béèrè ní gọ́ǹbẹ̀. ẹ̀ tẹ́ bá gbé gọ́ǹbẹ̀ rí anápè ní kọ̀ǹtrólà ẹ̀ mọ̀ tẹ́ mọ́ ẹ̀ ti mọ̀ wọ́n anápè ní kọ̀ǹtrólà bàbá ló wó nìyẹn bàbá ní òun wà lọ jẹ́jẹ́ àwọn apariwo dákun sígbà tí n bá lò dọ́gọ́rùn ọdún àtọ́gún mẹ́fà sẹ́nu bí ò ní jẹ mọ́ ni mọ́jọ́ òun fẹ́ pèsè mi lọ sàlámà lẹ́kùn. wọn ni mo rò pé nbọ ní mírèkù ni ngbà tí a dé náà ni imam kò sí mírèkù bí pa mo kàn lọ mo dé for nothing sake àbọ̀ rí mi ṣe ń tẹ́ ń dààmú sí. téèyàn bá ti wá kú tó má ròyìn lọ àló kú kò sí ń pa àmọ́ lórí pé èèyàn kú mọ́lámù yẹn mọ́tò bí sáìfì. mata bi gairi. ẹ tún òfin dàpá síbí nǹkan mi náà ni ó pa. tanawati al-asbabu wal-mawtu wahidu. bìtú wọn á ju máìkì sílẹ̀ sọ́gbà tẹ ẹ dákẹ́ sí àgbàdo ara wa nísìn ẹ ti wà ní jẹ́nẹ̀ sí àmì náà a ti yanjú ẹ bọ̀ lọ́kọ̀ọ̀kan ẹ̀yin àáfàá ìwájọ bàbá ò bá tẹnìkan jẹ mẹ́tọ́ bọ́lé wọn ẹ̀ràn ayé ara yín o mọ̀ràn tèmi tara rẹ̀ ni ó rán bàbá kan bẹ níbẹ̀ náà bá kẹ́ tó fẹ́ sí wá sí yóò wà ní mọ̀ràn tèmi tara rẹ̀ ni ó rán mọ̀ràn tọmọ bàbá mọ̀ràn tara rẹ̀ ọmọ rẹ̀ ti mú ẹ lẹ́hùn tó ti bọ́ tí lọ́n sí wá sí tọmọ rẹ̀ ń fagbó lọ mójútó yìí bó lọ wí jèrè. matalbashiru walamutamut atharu walkhairu baqi. àmì jẹ́yìí àwọn oníkílódé tá a jọ àtó lọ mọ́
tí wọ́n ti kàyé yọ̀ǹda mi ẹ dákun kí ló dé tà jí wọn tó lọ bàbá ní ìyá kankan o àwọn èèyàn ọmọ ní o wọ́n wí fún ọ̀rọ̀ sẹ́mi náà ń bá ra nǹkan tuntun lọ́fà wọ́n wá bẹ̀rẹ̀ pé ọ̀nà ọlọ́run màníkì ńgbà tó wá ní owó òkú lànà ṣé ìyá tiẹ̀ ti kú kọ́ pé àní. bàbá jánásì bàbá rẹ̀ ọmọ kù tápẹ́ ńgbà tó pè á là á lówó lọ kí náà ṣe léyìn tiẹ̀ pàápàá rí ẹ̀yin tẹ̀ rọwọ́ mú gànà ẹ̀ lè kó ẹran níran yín gan àmọ́ ẹni tó bá ti ga ló ti dáràn ayé o ẹni bá ga ló ṣe kíni Musa fẹnugún ànábì Ádámù wọ́n sọ̀rọ̀ fa ànábì Ádámù ó wá jèso nùbà débi àwáyé njọ́ tí ọ̀rọ̀ wa tí Musa wá jìyàn láyà tó wá kú ọlọ́ni Ádámù fún lẹ́sì wọ́n ní tó ọmọ ẹ̀ ńlẹ́ o ẹkùn tó ṣẹlẹ̀ lónìí ó ní ẹni tẹ́ jìn láyà ọ̀rẹ́ pápá yẹn ni ó ní mọ̀ọ́mọ̀ mọ̀ọ́mọ̀ lè yẹn kú mọ́ ọ lọ ó ní jọ ọmọ Jésù ṣe mọ̀ mọ̀ọ́mọ̀ ẹ̀yin tẹ́ máa rí ẹni tó ga tẹ́ máa kàràn sùn bó ló ti dáa fún ọ dé sẹ́ńsọ̀ gan wọn rántí rẹ̀ lẹ́yìn tápọ̀ tiẹ̀ wúlò fún kà. bàbá sátán yẹn ni àwọn onítàn yẹn àgbàlagbà tó bá sí ilé wọ kò sọ́nà bẹ́ẹ̀ lókù kò sí náà bàbá no road yóò sì padà jẹ́jẹ́ bọ́dọ̀ bá ka ọlá kí lọ nítọ́ ọ̀dẹ́wò bàbá sẹ̀ bínú jẹ ègún tí fara ní ọlá èmi náà ń gbá ń gbò lónìí. mo yà lọ opportunity mo yà gbá wọn gbò. wọ́lá àtọ̀hún yóò dárú. bí ibà ṣe báyìí ta ni ó gbà wọn ọ̀fọ̀ gbà sọ̀sọ̀ lọ gbà sùlùkàrí ní ṣéwù ni ọ̀kàrẹ̀ àlùbọ́sà tó já ṣe ń dorí rẹ pé. àtàlẹ́ màmá tì í. bàbá kí ló dé tà àjọ wọn ní kánú máa lè ìtìhádì yakhafuna wa antum at-tafriti ta'manun kí wá dé báyìí wọn náà tó ṣáájú wa bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú tó náfìlà bàbá sin Ọlọ́run lójú kí ni sá tí a bá ká ẹsẹ̀ kó báyìí wọn wà ní ẹyọ ẹsẹ̀ lórí afẹ ẹyọ ńjọ tá a yọ ń bọ̀ tá a ní kakò mọ ṣé wọn ti wá yọ nísìn ìwọ tó bá sì lè kánjú wọn bẹ bàbá ládùúgbà wọn fẹ́ sọ pé kò ń fẹ́ mọ́ wọn wà ní nísìn wọn dùn á mẹ́sàn-mẹ́sàn wọn ò tún wá ní kánjú kéè tí a bá ké kàn tán àmín wà mẹ́ta àmín àmín. gbàtọ́ wà lóko ṣe ṣùgbọ́n rẹ̀ bí ká àwọn tá a jẹ́ ń pèsè mẹ́fẹ̀ẹ̀fà wọ́n tún wá kà yín lọ àwọn olóore wa. bàbá níjọ́ tẹ̀ ń travel láti ilẹ̀ yìí sómù àrán bàbá sì ṣàdúrà nínú mọ́tò bẹ́ẹ̀ lè kó náà jẹ́mọ́ kí ló ń tẹ́ fi ń ṣàdúrà lera wọn bẹ́ẹ̀ ìsọ̀kalẹ̀ wọn ní ńlá. ẹ̀fílẹ̀fílẹ̀ má fọ létí ọ̀ọ́lá olùbáríkà ẹ̀yin ẹ̀ máa ṣe báyìí wọn. àwọn ń bẹ̀rù Ọlọ́run bàbá wa sọ́yìn bayan bàbá ń bẹ̀rù Ọlọ́run bí ẹ ṣe tó àwọn ìṣe àdàgbà má ṣe bí. ẹ̀yin àwọn tá a kú lónìí pẹ̀lú pàtì ẹ̀ṣẹ̀ dáadáa a tún wá fọkàn balẹ̀ pé kò sí tí ó sì á ohun tí ó ṣẹlẹ̀ ń bọ̀ o. àmín. ẹ já lọ sọ́ra wa ẹlẹ́ẹ̀kejì wọn náà tó ṣáájú kánú ma'al amal yabkuna wa antum ma'al batolati tadhakun. dókítà àwọn tó ṣáájú wa bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ tó ọdún mélòó gan àwọn bẹ̀rẹ̀ sí ní gun mọ́tò tẹ́ ń sunkún
bàbá tí a ní ìyá yọ ọkàn wọ́n dààmú gan Ọlọ́run wa ló ń dé lọ ń sunkún níjọ́ tẹ́lẹ̀ rúurú ìka pẹ̀lú káyá mọ́tò kílẹ̀ rí ṣe sí. pẹ̀lú iṣẹ́ kárakára bàbá ṣe iṣẹ́ níbi kan ọmọ sẹ́yìn wọ́n lè lò débi mẹ́rin gbàtí wọ́n bá dé wọn àárọ̀ ọmọ lẹ́gbẹ̀ẹ́ àti ọmọ ọ̀rọ̀ náà ní ẹ̀fọ́kànbalẹ̀ ti ṣiṣẹ́ kẹ́mi gbádùn ayé lọ lókù àwa náà sìn á sì jèrè kọ́dà jẹ́ sọ kí ni àbúrò mi ká ẹ̀sẹ̀ ní bínú bàbá dáàdì wa tún wá ní mú yìí bẹ́ẹ̀ bá kó ogun kalẹ̀ ọlọ́ọ̀jẹ́ ohun tí mo dì kalẹ̀ ńkọ́ lógún gbogbo ayé ni ó sìn ọ́ ṣé ìwọ̀n arógún jẹ lónìí gbogbo aṣọjọ́ náà sí ò ti gbó. àwọn tó ṣáájú wa bí wọ́n ti ṣe iṣẹ́ tó wọ́n máa sunkún ni tọ́rọ̀ bá ká àbára àwọn tó lè jẹ́ mi náà tẹ́lẹ̀ jẹ́rìí mi náà jókòó yìí àbúrò wa ni kí n wá àbí rí nǹkan ní àwọn sọmọjúmọ́ padà bàbá ẹ̀ sùn kí ni ń ṣe kò sí nípa nǹkan bẹ́ẹ̀ ibi tá a gun ayé ń wà njọ́ tá a bá sọ̀ kalẹ̀ mọ̀ jà sọ̀rọ̀ dáradára mọ̀ àlẹ́ amal yabkun. ó dáa ẹ̀sán tó hàràn tàbí bàbá báwọn tá a sì wọ́ọ́rọ́ tí wọ́n ní béèrè nǹkan jọ́ tá a fẹ́ sí falimọ́tò yakshifu astarakum káwọn ní bàbá gọ síbì kan ni sáyẹ̀nsì máa ń wẹ̀ ni tí wọ́n mú nǹkan lára wọn ni ẹ̀ mọ ìyàfọ́ àti wọ́n mú nǹkan lára rẹ̀ tó bá kú ni tẹ́lẹ̀ kojú bọ̀ ọ̀rọ̀ ìyàfọ́ àtẹ̀wé tẹ̀sùn báwọn ọ̀rọ̀ wọn pàtẹ́ ló lẹ̀kẹ́ yàn tán tẹ́ fi yín bò mọ́lẹ̀ kó mọ̀ bá hàn. ó ní mọ́lì kan jẹ́ orójú rẹ̀ mọ́kà kan bẹ́ẹ̀ tí mo rán lọ lẹ́yìn tó ń bá máa kírun fi ìyẹn ṣe tàwa rẹ̀ bàbá lábá kó bu ọlọ́run ìgbà mí ìyẹn máa ṣàdúrà tí máa lágbára ọlọ́run dákun má pa ó sì dé láyọ̀ ló bá kú oṣù mọ́kàdé ó sì kú jọ́ kẹrin mo bá ní ẹ lọ kírun sí la pé ẹ lọ kí mo bá yàn àwọn àfáà bíi méjìlá lọ bàbá wọn ká bára báyìí ẹgbẹ̀rẹ́ kan rọ jáde ni wọn lè lè kírun àwọn làwọn ní ẹni tí àjẹ kú mọ́ká tó bá kú sẹ́nìkan ọmọ ẹ̀ káàtì làbá kó bu ọlọ́run àsọ ọlọ́run lẹ́nu ó lè mi ló sọ yín lẹ́sẹ̀ bàbá ní wọn bá ń wọ̀ wọ́n ní máa ń jẹ̀mọ́ àwọn òwò tí ó fi já kutukutu kì í ṣe sàbúrà o sàbúrì ni o fíìmù kọ́ o lẹ́yìn tí mo mọ̀ dáadáa tó mọ̀ mí ni o nígbà tó ní ẹ wo àwọn àfa àhọ́ ni ìgbà náà wá ṣẹ̀ṣẹ̀ wá gé àwọn apèrè àwọn ta ló fẹ́ lórí rẹ̀ ta ni ó lu ẹsẹ̀ àwọn akún bí ẹran jẹ̀mọ́ wọn ò kún bàbá wa. kàmá ní abájọ tó iláyà àti tó gbé mi rèé ha tó ní bàbá ní àyà bí ikú ò bá tó ikú ni kò bá láàgùn kò tó ní ẹ̀pà. mo sojú ẹ̀ olólàgùn ìfẹ́ àbá náà nù ìfẹ́ àbá náà ní ìdálẹ́ àwọn bá hàn. ọ̀kàrè ẹlẹ́kẹ̀ẹ́ta ní kíni kánù ma'al-marad ẹ̀gbọ́ yes Harun ma'al-marad wa antum ma'a sihhati tanamun. wọ́n náà tó ṣáájú wa tó ń ti àárẹ̀ tó ń tàárẹ̀ wọ́n tó ń pè Ọlọ́run ẹbí ẹ tó wà lọ́dọ̀ bàbá tí a fi lọ bá Ọlọ́run ọ̀hún ò já níbi ká máa pe Ọlọ́run tí wọ́n tó wá ṣàdúrà fún bàbá bàbá tó wà ọlá rẹ lọ́dọ̀ ọlá yín ẹ tó jogún rẹ ni bàbá wa Jánásì ọlá yín. bàbá sì máa ṣe sàárà tí wọ́n máa bẹ̀yìn ládùúrà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bóyá lọ́wọ́ ẹ̀ wá sálọ. èyí pọ̀
tó ti bẹ́ẹ̀ tó dákú padà bẹ́ẹ̀ ti sòjòjò tó ń kúrò níwájú Ọlọ́run bẹ́ẹ̀ ṣe lálàáfíà tó ẹ̀ ń sùn ní ìrẹ́gbẹ̀lẹ̀ ń ṣe paríparí ẹ̀ o kánú aláṣẹ àti tọ̀rí kìyàmṣùn ọ̀nà tó dáná àbárìn ọ̀nà síkìrí ọ̀nà kápẹ́ Ọlọ́run la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ẹ wí lẹ́ẹ̀mẹ́ta. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Hawaliyya tí wọ́n nìyẹn nǹkan tí bàbá dálẹ̀ tá a rírí yóò dáa fún ọ. Àmín ya Allah. Bó láti gbọ́ ní tẹ́lẹ̀. Subhana rabbika rabbil izzati wassalam. Alhamdulillah. Àmín wa mẹ́ta. Amina ya Allah. ألف الرجال فلا يقاس بشيرنا. Ọ̀sàfẹ́ kí n tún yìí. Kúrò mọ́. Ó ní ọkùnrin tó lé ní 1 million. Kò lè dípò bàbá. Khalqan wa khulqan. Khalqan wa khulqan. Ní ká dúró kéèyàn hàràǹtà. Mo wá wò ó ń tọ́kàn mo ní bàbá fa. Àlùkìmbà torí yín ló fi wáyé. Ẹlòmíì ò wọ̀ tiẹ̀ báyìí ẹ rò pé wọ́n fẹ́ pa ni. Ẹ rò pé lẹ́bùn ó là ní. Ní orí atẹ́gùn kún fún píṣọ̀ wọ́n yà ó sún wọn. Gbàṣẹ́ àbájẹ́ wa ń lọ wá bẹ̀rẹ̀ ara kan tòmátì ni wọ́n wọ̀. Gíní tí wọ́n bá rán ni wọ́n fi rán àlùkìmbà. Gbogbo ohun tí wọ́n fi lélẹ̀ yìí. Gbọ́ kì í ṣẹrù ọmọdé àmọ́ gbogbo orí tí ò bá gbé ọlọ́ọ̀bá sọ lágbà. Àmín. Ọ̀làpá náà gbé tí a ní léjeléje wọ́n bẹ̀ mí kí n má sọ ọdún tí mo ti lò mọ́ ni ọdún nígbà mo ti pé 24 àárín ọ̀rẹ́ mi mo wà ní sọ́lá àárín ọ̀tá still counting. Still counting. Àmín. Still counting. Àmín. Níjọ́ kan bàbá wa Emir bàbá Sùlùkàní ní àgbà okùn méjì. Shaykhu. Ọ̀ká. Shaykhu. Bàbá àwọn àlọ́lù kẹjọ Jímọ̀ ló wá bọ́ sí àwọn bàbá wa lọ́wọ́. Òun fẹ́ dà ní ẹ̀yin lẹ́lẹ́ dà wọ́n ti dà ní ìsìn. Èmi ń sọ tọ́jú mi ò tó. A sì kúrọ́ mọ́gbà àràgbà ká lè bá dàgbà àwa fẹ́ dàgbà àwa ìṣèlú rẹ̀. Tẹ́lẹ̀rí rẹ̀ ń bẹ́ lu kan tí ò tọkọ̀ ọ̀bẹ. Ló bá di ìjọ Jímọ̀ níjọ́ náà wọ́n ti dá ọkọ̀ lù. Wọ́n fẹ́ kírun báyìí. Bàbá ní bàbá ọ̀gá Sùlùkàn Màrí. Bó o lẹ̀ kéwú túbà bó o ní ó jọ létí mi. Bá dákọ̀ bàbá ṣé lọ́mọ gidi kírun fún wa. Bàbá tí ò mú túbà kó lè agẹ̀ owó túbà. Bẹ́ẹ̀ náà mì. Nígbà tí ẹ gbin gbogbo olúwa ń gbé àrírù èyí rí. Ọlọ́run ló mọ ẹyẹ tó ra wọn tara wọn di mùsùlùmí jọ náà. Bàbá tí mo kúrọ́ àwọn tó sojú wọn náà ń sọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní kírísítẹ́nì wẹ̀ ǹjọ́ náà. Nígbà tí mímbàrí ń kúrìrì. Útúbà tí bàbá kọ́kọ́ kí láyé èmi ń ti secondary school bọ̀ ni. Bàbá ni èmi ní sẹ́tà àti arúgbó àmàrí nǹkan jẹ ni àwọn ajẹ́gbẹ́ rẹ̀ ni.
òdodo ni àwọn dúró lójú wíńdò báyìí nílé olú ọdẹ náà pélé o àwọn dúró bàbá agoyin báyìí náà ń fọ́n ara mi wá ń gbọ́ Ọlọ́run èèyàn lọ kẹ́ tó báyìí àṣẹ ẹni tí mà jòkó kókó sẹ̀ wọ́n ni jáde yàrá ó dáa kí ló ń bá ká Ọlọ́run sọ̀rọ̀ fún yẹn kí nù rẹ̀ ó dùn rí àpẹẹrẹ pọ̀ ní bíbí. ìparí ọ̀rọ̀ táyì sọ máikrófóònù lẹ̀ ó ní ọjọ́ ọ̀rọ̀ ni a sì fẹ́ ká ńlẹ̀ bí bàálù bá bá yín gbóná jẹjẹ ni. bàálù tí ó bá yóò máa dúró gbòòrò ẹ̀ mọ̀ kó fẹ́ bà ẹ̀mí lẹ̀ ń bá káàkiri gbogbo ẹni tó ga lẹ̀ ẹ̀ máa kọ̀rọ̀ bú ẹ̀ máa sẹ̀kẹ́ bú ẹ̀ máa gọ ẹ̀ máa kéékèèké tẹ̀ tí ìfi kéwú dé èèyàn ẹ̀ ń dán ọ̀rọ̀ wò lára àwọn tó ti di kìnìún láyé aṣọ tí wọn bọ́ kọ́ ó ju bàbá tó bí ẹlòmíì lọ. mo rí pa ọ̀rẹ́ tí ń gbóná bí ṣe ń wí. wa antum limasalikil ghadabi taslukun. abẹ́yẹntẹ́ kù láyé lónìí ọ̀nà bínú Ọlọ́run nìkan rìn ń tọ̀ tá a bá ní pàbínú Ọlọ́run lẹ́sẹ̀ ní kí ló kù báyìí. bàbá tí ń parí ìjà fún wa ló ti kú yìí ẹjá lọ ṣe làákàyè. bàbá wà ní Mẹ́kà lọ́dún tí wọ́n lọ Mẹ́kà yẹn ìlú kan kíní kan wá ṣẹlẹ̀ ẹni kíní ìjọ méjì fẹ́ kí jímọ̀ yídì nu mọ́sálásí kan náà lẹ́ẹ̀kan náà ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀. bàbá ni mọ́ abẹ́rẹ́ nǹkan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò dojú tì á nísìnyìí kẹ́ máa lọ nísìnyìí quick action ni wọ́n ní gbogbo àgbàlagbà náà ti jẹ tírì lára wọn. ẹ jẹ́ lọ pé wá sí rántẹ́wù kí ní fàjà wà fà àti kípa jura wa lọ àti màápà jura wa lọ. bàbá ajánẹ́sì ń bọ̀ nísìnyí mo dìde ṣé ibẹ̀ kọ́ ajánẹ́sì gbogbo Ìlọrin síbẹ̀ kọ́. bàbá wa ìmáàmù Gàmbàrí dé mutare dìde àbí ṣebí wọn ò dún lè má mú Ọ̀fà kí ni jà. èmi náà sì fùrù fún náà kí n fẹ́ jajá náà sì Ìlọrin òun jẹ́ ìmáàmù wa ní Gàmbàrí àwa ń gbádùn ara wa ẹ̀yin àfáà ẹ̀ ń háì pàṣẹnáàtì ara yín ló dá wà lálẹ́ pàṣẹnáàtì ara wọn kálukú ẹ̀ lọ dó síbi tọ́lọ̀ ń bá tò yín sí tọ́ba lọ fẹ́ jọ nìkejì ọ lẹ́jọ́ àmáyé ni má yé ọ fẹ̀kan mánéjì bí títí ń yé ọ. wá sí táàfin láǹdì nù bàbá ṣebí tí wọ́n ṣe lọ́fà bàbá ṣebí àwọn kan náà fẹ́ tú odidi rẹ̀ kan ti fẹ́ tú láti bí 20 ọdún náà ti ń bára wọn ṣe wàhálà. bàbá wa ni pé wọ́n Ọ̀fà ni ẹ wà ẹ sì ẹ̀ka ẹ̀yin tí wà ń bẹ̀ ká àní dá sí yín mọ́ n bá ti dá sí mo pẹ́ ẹ̀ka nù. bìkan là á ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ o gbogbo àwọn tá à ń sá fúnra wa bàbá ti sú àpọ̀ báyìí ẹ jẹ́ ó kú látòní ẹni kìíní kó kú fìtínà àgbádùn ayé mọ́ àárọ̀ oúnjẹ ara wa jẹ mọ́ àlùbáríkà ara wa ò sàn kan ara wa mọ́ èmi là ń bá ká bá a fẹ́ bá ṣe dálẹ̀ wí nítòkàn náà ni kó yẹ kó gòbé kó yẹn zù sáà ní lọ ni àmọ́ n ta bá kúlé n kò jẹ́ ọ̀ràn àbí kò di àgbákò àbí kò di sinmi fún ọ. bàbá gbẹ́sẹ̀ lóyún tó pọ̀ fà. èyí tá a parí kàn yín bàbá ọlọ́pàá ìwà wà mẹ́ ọmọ wa kan tó ta dúkìá mùsùlùmí fún onísọjáde ó ti yí ẹ bàbá ní nísìn ọlọ́pàá ìwà mú fóònù máa pè rán wọn kí wọn bọ̀ nísìn mú fóònù ṣẹ́jú 5 wọn ò mú fìlà o lórí pa ìyàká èmi kan jẹ́ pé látọ̀fà inú ọkọ̀ ní tí wàá fìlà ká pé kí ló dé bàbá ìpè mí lójijì báyìí àsọmọ̀fà kan ló fìlù fọ́nà àwọn àmọ́ tó yẹ ká ṣe tí mọ́mú tó wò bẹ́ẹ̀ ni tó wò mọ́mú àfilẹ́ lọ́wọ́ àmọ́ tó ṣe kó jìyà ó fẹ́ dojú ti Islam. Ara
gbọ̀n èmi náà báyà bu mọ́lẹ̀ ẹni tí màá ń pọ́n lọ́gàá yóò ṣe òfò kí ló ní ara láti pè é lọ́gàá wa bàbá wa ọ̀gá wa ọ̀gá bàbá náà bàbá lọ́nà ọ̀run àwa lọ̀gá bíi tí Ọlọ́run fi á sí ọ̀gá làwọn a sì dájọ́ fún wọn bẹ́ẹ̀ yóò dájọ́ tó bá dúró dátúwò kò ní rówó ra gbẹ̀gì sí mo fẹ́ ṣàdúrà nù ẹ lọ mọ̀ pé ọ̀gá tí wọ́n lọ yìí gbogbo wọn tó kù ẹja dílé wọn mú o àwa tí bàbá promote wa pẹ̀lú bí wọ́n ti jẹ́ ẹja dàpọ̀ bìtìbọ́lọ̀ ń dá mọ́jẹ̀mú ń ní da ilé bàbá láyè mi ẹni kí ló fà á ń jọ wàá lọ fà á lé tó dórí tébù bàbá náà ẹsẹ̀ tó gbé èso yè dílé ẹ̀gbá ń tẹ̀sán Ìlọrin wa ní àyín bàbá àṣepọ̀ tó lójú àwa tá a lè jẹ́ ẹ̀sùn sọ ẹgbẹ́ ń gómìn sọkúsọ dákẹ́dẹ́ ìjọ mo bẹ̀rẹ̀ sí ní sùn tí ń han run bàbá àgbà tí wọn bá dúró tí òdodo ń jọ náà nígbà tí wọn bẹ láàyè yìí omi ó mú mi kọjú orí wọn ò ṣàbòsí o ẹja sọ dáadáa téèyàn bá ṣe ìwọ lọmọ tiẹ̀ tó lè sọ sọ wá bù mí kù ni ṣùgbọ́n ọ̀gá mi náà ní àtẹ́lẹ̀ ọ̀gá mi jẹun kù fún mi kì í sórí ibù bó jẹun kù fún ọ̀gá mi lè pe ọ̀gá mi ló sọ kù fún mi yẹ́ẹ̀sì ó ju ọ̀rọ̀ lóye lórúkù fún ọ kí ló tọ̀ lè sọ ta ni mo pé ìwọ̀kọ́ ọ ní ọtún gègé náà tún gùn jù ọ lọ tèmi ẹ̀bùn ọ̀ ní síwọ́n náà nìyí ni bàbá náà kí busẹ́ ń gbọ́jẹ́ bó ṣe wà nìyẹn àwọn tá a kù ní sí àtàwọn ọmọ kéwú àmọ́ wọn tẹ́ ẹ̀dẹ́wò mọ́nàká ọmọ kéwú gbogbo orí tẹ́ ilé àmọ́ wò yín akànbẹ́ lọ́nà ẹlọ́lọ́n kínni gbogbo àfa àti àjò kò mọ́jọ tọrọ lọ yín kí wọ́n tó jẹ. Àmín. kí wọ́n dé èèyàn láyé ni kí lọ́mọ kí o dáàdì ní gbé bọ̀ nísìn máa gbé bọ̀ àràkúnlá sọ gbági ọba ńlẹ̀ẹ́lẹ̀. àmọ́ kò tó ti bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ mọ́ ṣe ọ̀rọ̀ sẹ́tẹ́tì sọ ní bá níṣẹ́ lọ́kọ́ fún wọn bàbá àròkọ ayé ọmọ ọlọ́mọ ni àwọn òpè tó bá yá ọmọ ṣe tíya ikú òjì ó yá mọ́. jùlẹ̀ fọlọ́run wọ́n tún wá jùlẹ̀ fáwọn tá a kù bóyá orí wo fà kó ká ṣe. bàbá ṣe mo lè ṣàdúrà. ẹ dákẹ́ àwọn náà kí wọ́n bẹ́ẹ̀ àkàlífà ní gbogbo Lagos State ni ẹ bàbá wa mọ̀ sá. nísìnyí báyìí